jíire ní sàárẹ̀ bí Gloria bá ti jíire àbùṣẹ́bùṣẹ́ o. Funto àyà pásítọ̀ Látúnjí Ọmọyẹlé ni mò ń pè yẹn. Ọmọ Olúsànyà àbẹ ọmọ Kẹ́hìndé àbẹ ìyá Ayọ̀ ọba mi ìyá Ọlámídé ìyá Dábírà máa dání gọ̀jọ̀gọ̀jọ̀ dún ẹ lóde. Isanlu ní ilé o ọmọ wọn ní Kogi o ọmọ Isanlu gálà ọmọ adẹ gbẹdẹrin. Isanlu ìlú tó fẹ́ràn àlejò òjò nílé lọ. Isanlu a máa sànmọ́dé àsàn àgbà àsàn nílé àsàn àlejò. Gloria ọmọ abúgbàdì odò wẹrẹ akin alákà mẹ́ta ọ̀rẹ́ o ọkàn ọmọ ọkàn ẹgbẹ́ mẹ́bọ̀ náà ń poríkì bàbá tó bí ọlọ́mọ. Ọ̀yá Gloria gbéra nílẹ̀ ìdí ọdún ẹ lóde o. Ọlọ́jọ́ ìbí gbéra nílẹ̀ ìdè kọ́ mú jòjò. Gloria o Ayọ̀mọ́yẹlé òkú ọdún. Gloria kú ọdún. Gloria o Ayọ̀mọ́yẹlé òkú ọdún. Mo ní Funto ti lé lọ́dún ó tún ti lé lọ́dún. Òkú ọdún ó máa kú yèdùn àṣeyí ṣàmọ́dún. Ìgbà ọdún láyé ọdún kan. Ó tún ti lé lọ́dún ó Funto ti lé lọ́dún. Òkú ọdún ó máa kú yèdùn àṣeyí ṣàmọ́dún. Ẹ jẹun pé kórí rẹ̀ ó wò ó. Mo ní ẹ jẹun pé Gloria o Funto Ayọ̀mọ́yẹlé kórí rẹ̀ ó di ìdí ọlọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. CEO Supreme Blessedness Study Abroad ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Funto Ayọ̀ Látúnjí o ìyá Ayọ̀ ọba mi àṣeyí ṣàmọ́dún. Ìyá Ọlámídé ọ̀ṣọ́dún èyí yóò níjọ́dún àṣemọ̀ fún lágbára Ọlọ́run ọba. Ìyá Dábírà kú ọdún o ọmọ àbí o ọmọ Olúsànyà o ọmọ Kẹ́hìndé àbẹ ọmọ Kẹ́hìndé èjìrẹ́ ara ìsopọ̀ ẹ̀dùn tó bí ẹ̀dùn àgbórí igi rétérétérété. Ọ̀kan bá bèjì lọ́wọ́ létọ̀ mi wá. Orí Gloria máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ ká ṣe yìí ṣàmọ́dún. Bọ́dọ̀dún orógbó àgbó bọ́dọ̀dún òbí kàṣà ìyọ́ lọ́dọọdún láwọn máa rí ọwọ́ òbí ìran o. Funto wọ́n wá gbéra wọn bọ̀ délé bàbá tó bí ọlọ́mọ. Isanlu nílé o Isanlu nílé níyàgbà ọmọ òkun ni ọ́. Isanlu ní Mákùtù ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ bẹ́bí bẹ́ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ọkọ rẹ̀. Isanlu náà ní tún ṣẹlẹ̀ ìyá rẹ̀ ní mọ̀pọ̀. Mo ní Isanlu nílé o Kogi nílé Isanlu nílé o Kogi nílé ọmọ òkun járe lé bàbá rẹ̀. Isanlu nílé Isanlu nílé o Kogi nílé Isanlu nílé o Kogi nílé ọmọ òkun járe lé bàbá rẹ̀. Isanlu nílé. Ọmọ wọn ní Isanlu o ọmọ Isanlu ìgálà ọmọ adẹ gbẹdẹrin. Isanlu tó fẹ́ràn àlejò òjò nílé lọ́mẹbí lé bàbá rẹ̀ gangan ni. Isanlu a máa sọmọdé àṣàgbàlagbà àṣàn nílé àṣàn àlejò àṣọkùnrin àṣọbìnrin. Bẹ́bí Isanlu ìlú ọlọ́lá ní ìlú olókìkí gangan ni. Ọmọ wọn ní Kogi o ọmọ amúkòkò mọ́dé ọmọ amẹ́wùrà gbẹ́ràn. Ẹ̀yin lọ́mọ ẹlẹ́gà lásà tí ń bẹ nílé ẹ̀yìn. Ẹ̀yin la máa fọmọ fọ́kọ lódìdí. Ọmọ wa ọ̀sìn wáládé nìyí. Ẹ̀rí owó níta nínú ilé bàbá rẹ̀. Kẹ́ ẹ má kò dì sẹ́yìn ọgbà nílé bàbá tó bí yín lọ́mọ.
ẹ̀yin lọ máa mú gbálábùwò ọmọ oníbò owó àgbọ̀ngbẹ́ ẹ̀rí gbogbo ọmọ Kogi tí mo mọ̀ gbogbo ọmọ Sálú tí mo mọ̀ wọ́n rẹwà gidi gan wọn a máa dára wọn a máa jẹgbin lọ Gloria o ọmọ Isanlu ìgálà o ọmọ Isanlu ìgálà ọmọ Adẹ́gbẹ́dẹ́rin bí bá máa wọlé bàbá rẹ lọ nílé Olùsànyàgbé máa pé wọ́n lọ máa gbógbàdì odò wẹ̀rẹ̀ akin alákà mẹ́ta ọkẹ́ o ọkàn ọmọ ọkẹ́ ẹgbẹ́ olómélógún náà sà ogun náà sàṣẹwárí kiriki tó dòtarun ẹgbẹ́ olódò ìdẹnirè bẹbí nínú ilé bàbá rẹ̀ gangan ni ọmọ Isanlu gálà ọmọ Adẹ́gbẹ́dẹ́rin ọmọ wọn ní Kogi o ọmọ wọn ní yàgbà ńlẹ̀ ń wò yẹn ẹ̀yin lọ máa fepo fọwọ́ àfepo fọsẹ̀ àfepo fọ gbogbo ara ìran bàbá yín ò ní fọmọ fọkọ lódìdí ẹ̀yin lọmọ ọkùnrin kò lọ́nà kó bu ẹkún ọpẹ́ bẹ́lẹ̀ yọ ọba jáyà ẹni kó sá ti jálè ẹni torí gbogbo ọmọ Kogi ni wọ́n rẹwà gidi gan bíi Gloria bíi Funto àdúmáradán arẹwà lóbìnrin ìpàdé àránulẹ̀ ń wò ní Ayọ̀ Látúnjí Ayọ̀ Omoyele o mo ní kékeré Kogi owó ni àgbà Kogi owó ni ọkùnrin Kogi owó ni obìnrin Kogi owó ni torí ẹ̀yin lọ́mọ oníbò owó àgbọ̀ngbẹ́ nílé bàbá rẹ̀ gangan ni ọmọ okun o mo kí ọkọ ọdún àsìkò àṣeyẹ ẹ̀mí rẹ̀ olólẹ̀ yípẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ọba o mo ní ọmọ okun náà dà ọmọ okun náà rẹ̀ ọmọ okun náà dà ọmọ okun náà rẹ̀ mo ní ọmọ Isanlu lẹ́rí yẹn o ọmọ okun náà rẹ̀ ọmọ yàgbà lẹ́rí yẹn o ọmọ okun náà rẹ̀ ọmọ okun náà dà ọmọ okun náà rẹ̀ Gloria o Funto ó yá sọ pé okun bàbá okun bàbá o ẹ má ṣe á máa dúpẹ́ o okun bàbá okun bàbá okun bàbá o ẹ má ṣe á máa dúpẹ́ o okun bàbá. bọ́ọ̀mọ̀ mi ò ṣàǹgbóhùn ẹnu mi èmi làdùn ní akẹ́wì tí wọ́n ń wé o èmi làdùn ní akẹ́wì tí wọ́n sọ èmi làdùn ní ìyá ọmọ olówó fújà ọmọ akitì olúmọ akitì kìtì àbá.